Ní ọ̀sẹ̀ tí a lò kọjá yìí, ẹni ariwo ayọ̀ àti ìdùnnú ló tún wọlé fún gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun, gómìnà Adémọ́lá Adélékè Nurudeen Jackson, nígbà tí kábíyèsí abẹ́pa ìyẹn ọba ìlú Jogaland ní ìpínlẹ̀ Ògùn, ọba Adéyẹmí Àlàní Adékẹyẹ Lágborí kẹta, tí kábíyèsí fi oyè ńlá tó fi dá ẹgbẹ́ èèyàn tó jẹ́ gómìnà alágbádá àkọ́kọ́ ní ìpínlẹ̀ Ọ̀ṣun, olóògbé Isiaka Adélékè ṣẹ̀rùbà wọ́n, tó fi oyè náà ní oyè bàbá ọba ìlú Jogaland tó fi dá gómìnà Adémọ́lá Adélékè lọ́lá o, tó sì jẹ́ pé gómìnà ìpínlẹ̀ Ògùn ọmọọba Dàpọ̀ Abíọ́dún àti ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè yìí tó tún jẹ́ balógun ìlú Òwu ní ìpínlẹ̀ Ògùn, olóyè Àrẹ̀mú Òkìkíọlá Matthew Ọbásanjọ́ tóun náà sì wà ń bẹ̀ gẹ́gẹ́ bí àlejò pàtàkì. Tẹ́lẹ̀ olóògbé Isiaka Adélékè tí gbogbo èèyàn mọ̀ sí ṣẹ̀rùbà wọ́n, ẹni kábíyèsí ọba Adéyẹmí Àlàní Adékẹyẹ Lágborí kẹta inú fi jóyè bàbá ọba ìlú Jogaland o, ṣùgbọ́n lẹ́yìn tí bàbá náà ti kú, èèyàn tún wò pé kóun fi oyè náà dá àbúrò ẹ̀ tó ti jẹ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun báyìí, ìyẹn gómìnà Nurudeen Jackson Adémọ́lá Adélékè, kóun fi oyè ẹ̀gbọ́n ẹ̀ náà kóun fi dá a lọ́lá. Níbi ayẹyẹ oyè yìí, nígbà tí kábíyèsí ń ṣe ayẹyẹ ogún ọdún tó ti wà lórí ìtẹ́ ní 20th coronation anniversary àti ayẹyẹ ọdún mẹ́rìndínláàádọ́rin 66th birthday, inú máa fi oyè ńlá yìí yan oyè bàbá ọba ìlú Jogaland inú fi dá gómìnà Adémọ́lá Adélékè lọ́lá. Àsìkò náà ni ọmọọba Dàpọ̀ Abíọ́dún àti olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ náà péjú pésẹ̀ láti bá gómìnà Adémọ́lá Adélékè láti bá a ṣàjọyọ̀. Nínú ọ̀rọ̀ ẹ̀, olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ó mà tú àṣírí ńlá nípa Adélékè. Ó ní gómìnà tó ń ṣe dáadáa ni. Ó ní láàrin ọdún kan tó ti lò ní ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun, ó lọ́pọ̀lọpọ̀ ìdàgbàsókè ìlú ti mú bá ìpínlẹ̀ náà. Kódà ó ló ti ju àwọn òtẹ́ẹ̀lì jù bẹ́ẹ̀ ló ti pa wọn lẹ́nu mọ́ nítorí pé wọn kò lérò pé ó lè ṣe dáadáa báyìí. Olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ wá jẹ́ kó di mọ̀ pé ìdí tóun fi fẹ́ràn Adémọ́lá Adélékè gidigidi ni pé ó ní ìbọ̀wọ̀ fún àwọn àgbà o. Ó ní ṣé wọ́n mọ nǹkan, ó lóun kò fẹ́ wá síbi ayẹyẹ tí wọ́n ti fi jẹ oyè bàbá ọba ìlú Jogaland náà. Ó ní ṣùgbọ́n níṣẹ́ ni gómìnà Adémọ́lá Adélékè máa sọ fóun pé bóun kò bá fi wá tàbí kóun ṣàdúrà fún òun lórí ayẹyẹ náà, òun ò ní lọ gba oyè náà, òun kò sì ní yọjú síbẹ̀ rárá. Olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ nígbà tó ti di báyìí, òun kò lọ́nà méjì àbí èrò méjì ju pé kóun lọ ṣàyẹ̀sí ẹ̀ lọ, tó sì ní ìdí yìí lòun fi wá, àti wípé ìwà náà fi Adémọ́lá Adélékè gẹ́gẹ́ bí ọmọlúwàbí àti ẹni tó bọ̀wọ̀ fún àwọn àgbà. Lásìkò náà, gómìnà Dàpọ̀ Abíọ́dún, olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ àti gómìnà Adémọ́lá Adélékè, àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà tó sọ̀rọ̀ tí wọ́n rẹ́rìn-ín tí wọ́n sì tún jọ jíròrò láàrin ara wọn lórí ọ̀rọ̀ òṣèlú ìpínlẹ̀ Ògùn, ìpínlẹ̀ Ọ̀ṣun àti gbogbo Nàìjíríà lápapọ̀.